báyìí làǹkárá lé ẹ káàbọ̀ làǹkárá òde ẹni tá a bá ti rí péjọ mẹ́ta pé ẹ kú ọjọ́ mẹ́ta ẹ kú àti ṣe dáadáa ni mo bá yín orúkọ mi ò yí padà Olúwaṣeun Àkànjí ni mò ń jẹ́ ẹ káàbọ̀ sórí ètò Gbẹ̀nutọ́ reality show Deceiver náà ni à ń sọ lọ́wọ́lọ́wọ́ Deceiver part 3 ẹ má jẹ́ kí n fọ̀pá pọ̀lọpọ̀lọpọ̀ jù ẹ má jẹ́ ń gbé yín ya poro ẹ má jẹ́ ń gbé yín ya ọ̀tún kí n má gbé yín ya òsì èdè má gbé lọ straight lọ sí bus stop kẹlẹ́ mọ̀ nǹkan tá à ń sọ nípa ẹ̀ lọ́wọ́lọ́wọ́ ṣe rí boyfriend mi yìí nílé wọn gbogbo wọn ṣe nǹkan papọ̀ ni èmi ò mọ̀ pé nǹkan tó ń ṣe papọ̀ tó ju nǹkan tí mo rò lérò pé wọ́n ń ṣe papọ̀ lọ kódà ìyá tèmi rò bí ìyá rẹ̀ ni kì í ṣe ìyá rẹ̀ o tó tó Elédùmarè ọba mi òkè kódà bàbá wọn tèmi rò bó ti kú bàbá wọn ò kú o tó tó Elédùmarè ọba mi òkè àwọn àṣírí wọ̀nyí kò bọ́ sí mi lọ́wọ́ nígbà tá a jọ ń fẹ́ra wa ní boyfriend and girlfriend àmọ́ mo rí nǹkan tó ń jọ́ fìrìfìrì ẹ jẹ́ n tú fún yín lọ́yọ̀ kọ̀ọ̀kan ẹ farabalẹ̀ ẹ má fọwọ́ ọ̀dọ̀ ẹ gbọ́ ṣé rí boyfriend mi gẹ́gẹ́ bí mo ṣe ń sọ fún yín bọ̀ òun ni second to the last ó lábúrò lẹ́yìn àbúrò ẹ̀ wà ní school ó ní ẹ̀gbọ́n ọkùnrin méjì obìnrin kan obìnrin yẹn wà ní ọkọ tí obìnrin yẹn bá wá sọ́dọ̀ wa kì í wá kódà lọ́jọ́ ìgbéyàwó mi ó múra bí àlejò ni èmi tí ẹ lérò pé bí wọn nífẹ̀ẹ́ mi ni Ọlọ́run Elédùmarè ń gbọ́ kì í ṣe pé wọn nífẹ̀ẹ́ mi àṣàánú mi ní í ṣe wọ́n ṣe rí nígbà míì tá a bá sọ̀rọ̀ míì fún yín yóò wọn dàbí ẹni wípé ṣé lóòótọ́ lọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ṣó ṣeé ṣe kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ is it possible? ọba mi òkè àdákẹ́dájọ́ eléré ńlá lọba mi Elédùmarè irú eré wo ló fẹ́ ṣe tọ́lọ́run ò mọ̀ irú action wo ló fẹ́ heart níwájú ọba mi òkè tí ò mọ̀ sí béèyàn bá jáwé tó bá ṣeé ṣe fún ọba mi òkè mọ̀ sí ni alágbára ńlá àpáta tẹ́lẹ̀ kan ò lè ṣí nídìí ọba mi òkè ní jẹ́ bẹ́ẹ̀ èmi ò mọ̀ wípé nǹkan bẹ́ẹ̀ ń lọ nínú ilé wọn àmọ́ nǹkan tí mo mọ̀ ni pé ọjọ́ tí mo sọ fún màámi pé mò ń mú ọkọ bọ̀ wálé ìyá mi sọ kinní kan fún mi ó ní wípé kí n lọ rò ó dáadáa lẹ́yìn oṣù kan mo tún lọ bá wọn ó tún ní kí n lọ rò ó dáadáa lẹ́yìn oṣù kan mo tún lọ bá wọn ó ju oṣù méjì wọ́n wá sọ pé kí n má wọrí táwọn bá ti rẹ́dí àwọn á sọ fún mi nígbà tí ìyá mi rẹ́dí ó sọ fún mi pé kí n mọ́kọ wá mo mọ́kọ lọ ìyá mi béèrè ìyá rẹ̀ wọ́n ní wọ́n wà nílé bàbá rẹ̀ ń kọ́ wọ́n ní dájú àwọn ti kú bẹ́ẹ̀ sì ni bàbá rẹ̀ ò kú ìyá wọn ló kú ẹ wò ó ohun owó mi ò tó máa fi gọ̀ǹgọ̀ fà á ìyá mi ṣe wá lálejò ìgbà tó ń lọ mo sìn ín ó ní ṣé mọ́mí ò láìkì mi ni mo ní wọ́n láìkì ẹ̀ bí wọ́n bá dé láìkì wọ́n gbọ́dọ̀ accept ẹni torí wọ́n ni mo fẹ́ fẹ́ nígbà tí mo délé gbogbo ìgbà yìí mo ti ṣetán ní school ibi tó yẹ kí n ti lọ serve mi ò serve ń bẹ́ẹ̀ mo ní kó gbé wá sí Lagos so that má lè wà nílé wọn àǹtí ṣeun gbogbo service time mi ọ̀dọ̀ ni mo ti ń lọ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bẹ́ẹ̀ mo bá lóyún mo sọ fún un a fẹ́ ṣègbéyàwó àbúrò bàbá wọn tó máa ń wá sílé wọn tó máa ń pè ní dádì
òun ló dúró gẹ́gẹ́ bí bàbá wọn. A ṣègbéyàwó tán kódà àǹtí rẹ̀ tó jẹ́ obìnrin wọ́n jókòó bí iye gbàlejò ni wọ́n ní. Ibẹ̀ mo ti ń wò pé kí ló ń ṣẹlẹ̀ báyìí. Ewu mẹ́wàá ń ṣẹlẹ̀ níbi tó bá mọ̀ mọ́ ló ti rí mọ́. Àǹtí Ṣeun gẹ́gẹ́ bárábìnrin náà ṣe ń pè mí. Nígbà tá a ṣe tán mo dénú ilé wọn. Oṣù mẹ́ta tí mo ṣègbéyàwó ni mo ṣetán ní school ni mo ṣetán ní service mi mo délé. Inú kan rùn mí fẹ́rẹ́fẹ́, oyún bọ́lẹ̀ lára òun lùzù oyún tó ní. Àǹtí Ṣeun ká tó ṣègbéyàwó mo sọ fún mo ní kó jẹ́ ká lọ gba ilé síta. Ó ní rárá pé owó tá fi gba ilé yẹn ká fi ra ilẹ̀ ká máa bẹ̀rẹ̀ sí kọ́lé. Orí tèmi náà wú pé is a good plan. Mo dẹ̀ support ẹ̀ kó jẹ́ ká ṣe bẹ́ẹ̀. Ìyàrá tí ẹ̀bí room and parlour ni ó tóbi dáadáa. So òun náà wá gé sí méjì ogbó tún síta kan síbi kan àti TV síbẹ̀. Kì í ṣe pé bóyá ó tóbi standard room and parlour bẹ́ẹ̀ náà. Bó ní kálukú wọn ṣe yàrá wọn nìyẹn. Wọ́n ní chair ńbẹ̀, wọ́n ní gbogbo nǹkan ńbẹ̀. Toilet wà ńbẹ̀. So ilé yẹn 4-bedroom flat ni. Ọ̀rọ̀ kì í wo ká fọ̀bẹ bù, ẹ jẹ́ n sọ. Àṣé ibi tó nǹkan ti bẹ̀rẹ̀ sí ń ṣẹlẹ̀ ní pé ìgbà tó ń lose oyún yẹn. Ọ̀nà hospital ara òun wà òkè òun wálé. Ẹ̀gbọ́n ọkọ òun tọ́jọ́ ń gbébẹ̀ yẹn ìyẹn máa ń travel ó máa ń wá ni. Ó wá di ọjọ́ kan mi ò mọ nǹkan tí mọ́mì rán mi tí mo fẹ́ lọ fún wọn nínú yàrá wọn. Ìgbà tí mo débẹ̀ mo bá ìyẹn ẹ̀gbọ́n ọkọ mi ní orí bẹ́ẹ̀dì ìyá yẹn tó sùn. Èmi ò kà sí nǹkan kan, ọmọ sùn orí bẹ́ẹ̀dì ìyá rẹ̀ ni. Tí mo ṣe wọlé èmi kàn pé mọ́mì mo kàn sílẹ̀kùn ni. Tí o bá fẹ́ wọ yàrá mi next time wá kànlẹ̀kùn wá dúró kí n sọ pé yes come in kó tó wọlé. Tí bá ṣe nǹkan kọ́ if I'm naked ìyẹn kọ́ ó dẹ̀ wọlé bẹ́yẹn. Ẹ má bínú mà Daddy Bolu bíbá ilẹ̀ wà ẹ ká sùn sáà. Boxer ni Daddy Bolu wọ̀ lórí bẹ́ẹ̀dì tó jókòó sí ló sùn sí. Boxer ni tí nǹkan ọmọkùnrin ẹ̀ dẹ̀ dúró gan-an mo wò ó débẹ̀ ni. Àǹtí Ṣeun síbẹ̀síbẹ̀ ìyá wọn ni mi ò rò nǹkan kan bẹ́ẹ̀ sí wọn. Gbogbo aṣọ tí mọ́mì wọ̀ pátápátá lọ́yàn wọ́n hàn síta ń bẹ̀, ìdí wọ́n hàn síta ń bẹ̀, kódà lẹ̀kẹ̀ wọ́n hàn. Mọ́mì sì mọ́ tónítóní ni láti orí dé tẹ́lẹ̀ mọ́mì fi mọ́ tónítóní. Mọ́mì ò sì kì í gbà kéèyàn bóun dáná. Gbogbo nǹkan wọn neat ni ò lè rí dọ̀tí bẹ́ẹ̀. Èmi sì kí wọn kánà lójú mi lọ síbi nǹkan ọmọkùnrin wọn. Boxer tó ń dẹ̀ wọ̀ bíi deep blue ni níbi orí ẹ̀ ló jẹ́ tí ó wá bíi pé kéèyàn tọ̀ kéèyàn ṣẹ̀ṣẹ̀ yọ nǹkan ọmọkùnrin ẹ̀. Ṣe mọ̀ pé ìtọ̀ yẹn lè stay ní ṣòkòtò téèyàn wọ̀. Kí ló ń ṣẹlẹ̀ níbí? Mo wà confused mo jáde torí nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ gan ò yé mi gan. Àbóyé yín ọmọ àtìyá ó ti lè rorò kúrò jù táwọn wá ó lè rorò kúrò jù. Irú èrò wo ló wá ń rò yẹn? Bí mo ṣe pa èrò burúkú ọkàn mi mo bá padà. Àǹtí Ṣeun àṣé pé in tó kàn mí rí lọ́kàn mi ń sọ ọkàn mi ò rorò kúrò bóyá ìṣẹ̀lẹ̀ gẹ́lẹ́ lọ́kàn mi ṣe ń rò ó
wà lọ́kàn mi fúnjọ́ bíi mélòó kan tí mo ṣàrùn rò ìyá àtọmọ inú ilé nǹkan ọmọkùnrin dúró ta ni mo fẹ́ bá sọ àṣeyẹn ní òtútó tí mò ń dúró yẹn lọ́wọ́ ni fóònù ọkọ mi bá ń dún ó sì ti sùn lọ kódà ó lóògùn oorun ni ó lóun fẹ́ sùn pòrí ń fọhùn lálẹ́ ẹjọ́ yẹn àmọ́ nǹkan tèmi rí ò jẹ́ kémi lè sùn fún yẹn sáà ríǹgì ní 9:10 silent ló wà o kọlù ìyàbọ̀ lélẹ̀ ìyẹn ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ mo bá gbé tí mo ṣe gbé sétí báyìí ló bá ní èlò ṣé ẹni wá ni òwò bùdá yóò sí nínú ẹ̀jẹ̀ wá ẹ̀jẹ̀ ṣe gbá kan ẹ̀jẹ̀ ṣòro kan ẹ̀sìn ìjọ tètè ti márì ẹ̀sẹ̀ ojú òun ó kò bẹ̀rẹ̀ sí dọ̀rọ̀ sílẹ̀ ni ẹ má sọ kọ́ọ̀tẹ̀ o lórí mọ̀ kí ẹ má kọ́ọ̀tẹ̀ ẹ má kọ́ọ̀tẹ̀ ẹ kò ń sọ kó tó àlọ́kùn tán ẹ kò ń ṣe gbogbo ẹ ló bá sọ gbogbo mo mọ̀ pé ẹni sọ̀rọ̀ imagine ìfikọ́ tóun lẹ́nu wò tán láti jọ ẹni sí tẹ́tí fẹ́yàwó àwọn òun ò rí òun ò ṣe kéde kan òun ò ṣàwó kan ó bá sọ gbogbo ẹ̀ sí mi lọ́wọ́ àti ṣe mistake kan tí mo ṣe ni pé mi ò rí kọ́ọ̀dù nígbà tó sọ́tọ̀ báwo ló ṣe máa ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn inú kan nígbà kó gbogbo bàbá sásùn òun ò lè òun I'm even tired of my everything kí ló ṣẹlẹ̀ gbogbo náà kí ló ṣẹlẹ̀ náà ṣé ẹ̀ka ikú ló ní ráìtì sí ẹ o ẹ̀tọ́ òun lè fi dùn òun yẹn láti jọ ṣé bá ṣe bẹ̀rẹ̀ nìyẹn bá ṣe kíní kan lílé tó máa ti wá pè yín ẹ máa kọ́ tiẹ̀ ẹ máa kọ́ tiẹ̀ ẹ máa kọ́ tiẹ̀. ó dé jó náà òkè ṣé bóyá kò sọ̀rọ̀ lọ́wọ́ yín these days ẹ má wọrí ibi tá a máa ń lò yẹn mo máa sanwó kíkàtà lójú náà kíkàtà lójú kan bẹ́ẹ̀ I've missed you a lot bó tẹ́ yóò dẹ̀ sí nílé bó tẹ́ ṣe 10 minutes ẹ wá lò kó sọ́ọ̀dì níbi kẹ́ máa wọ yàrá mi ó ṣàmọ̀ kẹ́ máa wá yàrá mi kẹ́tẹ́ lò I've missed you a lot. ṣé rí gbogbo ọ̀rọ̀ yẹn ò bá mi lára mọ́ àmọ́ wọn ò sọ̀rọ̀ bó ṣe wá sọ gbogbo ẹ̀tọ́ òun ní sọ̀rọ̀ àbí ẹ̀yìn sọ̀rọ̀ àbí ẹ wo wọn á bá inú ilé yẹn nísìnyí o wọn á bá yín máa rí mo ń bọ̀ wá bá yín kíní kọ ẹ máa rí mo ń bọ̀ wá bá yín nísìnyí bó ṣe kí mo bọ̀ wá bá yín nísìnyí mo bá kọ́ọ̀tì fún mo kọ́ọ̀tì tó mo fi fóònù sílẹ̀ mo wojú ọkọ mi ó ti sùn lọ́kàn mo wò kí mo wọlé ibi ni mo tá mo fẹ́ pè mo ń bọ̀ wá bá yín nísìnyí bàtà ni àti ta ni kí ló ṣẹlẹ̀ àbí nǹkan tí mo rò ó ṣíṣe pórí ọ̀tá mi ti dàrú wípé ọkọ mi no mistaken mi ì mọ password ẹ̀ wọ́n fi password sí fóònù ẹ̀ báwo mo ṣe fẹ́ fún password ọmọkùnrin yìí bó mo ṣe ń sọ̀rọ̀ lọ para mẹ́sẹ̀jì wọlé tí má ti draw ìwà sálẹ̀ báyìí màá kà tí má ti kà á tún ẹ mọ̀ kò ṣe é kà tán bẹ́ẹ̀ náà èmi àti tó wọlé màá tún ṣe bẹ́ẹ̀ màá tún kà please now I have missed you ìṣèwò rí last iye owó ẹ̀ ló sẹ́ndì gbogbo ṣẹ̀dẹ̀ rí ká tó bẹ̀rẹ̀ ọmọkùnrin sọ fún mi ó ní wípé gbogbo nǹkan lòun ní bá mi ṣí ẹ̀ ó ní password àkáǹtì òun ó ní kí n má wọrí ó ní àmọ́ nǹkan kan wà tó wọn lè bá mi ṣí ẹ̀ ó ní password fóònù òun torí òun ò fẹ́ kí ilé òun dàrú káàtì ẹ̀ tó bẹ̀rẹ̀ rárá ó ti jẹ́ kó yé mi bẹ́ẹ̀ fún ìdí èyí mi ì mọ password ẹ̀ àmọ́ mo ka gbogbo ẹ̀ pátápátá mo kàn rí òun náà kó lọ́tọ̀ bẹ̀rẹ̀ sí àwọn abẹ́rẹ́ sí snap gbogbo àwọn mẹ́sẹ̀gì tí mo lè kà bẹ́ẹ̀ tí mo lè snap bẹ́ẹ̀ ìròyìn náà mo snap ẹ̀ mo ṣe gbogbo ẹ̀ ó ti sùn lọ ṣé rí mo ti sùn oorun yẹn ò wá sí mi lọ́kàn mo ṣe gbogbo ẹ̀ ara mi ò balẹ̀ bí mo ṣe mú fóònù ẹ̀ yẹn mo bá mọ́wọ́ ẹ̀ mo bá fi ṣí fóònù ṣẹ́gbẹ́ tí mo fọwọ́ ẹ̀ tí mo ṣe mú báyìí tí mo fọwọ́ ẹ̀ sí fóònù ó kàn ní kí ni mo fẹ́ kí ló ṣẹlẹ̀ mo ní kò sí nǹkan kan náà tí mo fi dẹ̀ lọ́wọ́ mú ó ní kí ni mo ṣe pẹ̀lú fóònù mo fóònù yẹn ó ti bá o ṣe bí fóònù yẹn ríngì ni ẹ̀wọ́ ẹ̀gbọ́n ẹ̀ ló ń pè látàtà rọ̀ ó kàn gbà fóònù yẹn lọ́wọ́ mi ni ó ti ẹ̀ mọ̀ ẹni tó sùn lọ ó kàn pa fóònù mi
oye tẹ̀fọ́n tó fún ìṣòpò tó gbọ́ àṣẹ ẹ̀wọ̀ ẹ̀gbọ́n ẹ̀ wà ní ọkọ̀ wọlé ni nígbà tí ẹ̀rọ wọlé òun fẹ́ rí yín ní màá ní àárọ̀ là ń fẹ́ sùn ó rẹ̀ mí ara ó fẹ́ rí fún ó wà important àǹtí ṣu mi ò ní sọ̀rọ̀ bí tí mo jókòó sí àlọ́ wà important mo fẹ́ rí yín àníkẹ́ wá ìyẹn ní ẹ̀wọ̀ bóun ṣe wà yìí òun ò lè kó mi tó ń sún sí o ó rẹ̀ òun gidi gan òun dẹ̀ sì lògùn òun dẹ̀ máa sùn bọ̀ òun pè é nísìnyí ẹ píìkì kọ́ lòun àbẹ́ ẹ píìkì kọ́ lòun ta ló píìkì kọ́ lẹ̀ èmi píìkì kọ́ lẹ̀ mo pa fóònù ni kóòdù yẹn ti pọ̀ jù mi píìkì kọ́ ẹ wò ya bólú mò ń bọ̀ ẹ máa lọ màá rí yín tó bá ti dàrọ̀ ọ̀la ẹ promise pé máa wá máa rí yín bá dàrọ̀ ọ̀la sẹ́ẹ̀ wọn náà máa rí yín tó bá ti dàrọ̀ ọ̀la ló wá bọ́ síta àǹtí ṣeun ara mi ò balẹ̀ irú ibi wò lélẹ̀ bàbá bólú tó lè sọ pé kò sí ló travel ó wà ní yàrá mọ́mì ni ṣé kí n sọ pé bàbá bólú wà ní yàrá mọ́mì ta ni mo fẹ́ pè ta ni mo fẹ́ sọ fún bí ilẹ̀ ṣe mọ́ pẹ́rẹ́ báyìí ìmọ̀ bí kò tí mo fẹ́ gbà lọ ó ṣàkàn ronú ni bí ilẹ̀ ṣe mọ́ tó dídàjí báyìí tílẹ̀ mọ́ ọkọ mi náà ń bọ̀ fún ojú sí ẹni tó sọ pé òun wà ó bó dìde ó brush títẹ̀ wọn náà ń bọ̀ mo ní òkè ló bá lọ wákàtí kan kejì kẹta ó tó dé kò dé èmi wà mo dúró dè mo lè yàrá mọ́ mi mo kẹlẹ̀kùn wọn ò ṣílẹ̀kùn mo lọ sí yàrá ìyá Bólú mo kẹlẹ̀kùn wọn ò ṣílẹ̀kùn ibi wà lọkọ mi wà ó ṣàmà níbi tọkọ mi wà yàrá ìyá Bólú ló dágbére fún mi mo wá dàbí àjòjì táwọn lè sọ̀rọ̀ yìí fún nǹkan tí mo rí ṣèdèrè gbọ́n obìnrin mi ìmọ̀lé ẹ̀ o àwọn ọmọ ní nọ́mbà wọn lọ́wọ́ pẹ̀lú fọ́ọ̀sì náà mo lè gba nọ́mbà wọn mo bá pè wọ́n èló mà ẹjọ́ máa mo fẹ́ rí yín fáwọn ọ̀rọ̀ kan mi mo fẹ́ rí mi àwọn ò sí ní báyìí o ẹgbẹ́ ọlẹ́ máa wà ní àwọn ò tiẹ̀ lè sọ oṣù rárá àwọn ò bá àwọn lè rí mi ọ̀rọ̀ yín wà important mo fẹ́ rí yín fún o tí màá dẹ̀ rí yín ní ìmọ̀ nǹkan tó lè ṣẹlẹ̀ o bá ní àwọn òsínlẹ̀ bá kọ́ ti fún un ṣé kí wá sọ fún mi bèbè pé nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ wọ́n mi tó ní kí n rò ó dáadáa àwọn ò tí mi lọ́lé ọkọ o tí n bá lóyún ẹ̀yìn omi ìnù kí n bímọ inú mi tán ìwọ̀n tó máa rí yìí kí n mọ pé àwọn òṣòkò tó lè mo lóyún fún kí n fẹ́ o ṣé yìí mo fẹ́ sọ ni àbúrò dáàdì wọn tó máa ń wá ọkùnrin ni wọn lè má understand wọ́n lè bí àwọn òun jowú ni àǹtí ṣeun kí ló wá ṣẹlẹ̀ àwọn náà ò sílé nígbà tó jíjọ́ after 4 days mo bá tó pè wọ́n ẹ̀ ló máa ṣe ti dé mi ní mi ìsílé ṣe mo ní máa wọlé gan mi ti mọ táìmù tí màá wà available mi ìsílé ṣé bí akọyín wà bẹ́ẹ̀ sọ fún akọyín náà mo nínú ẹ̀yin ni mo fẹ́ bá sọ̀rọ̀ èmi wá sí around you mo yẹ kọ́ ti fún kí ló ń ṣẹlẹ̀ ibo nílé wọn ìmọ̀lé wọn ó pẹ́ díẹ̀ ẹni náà bá test mi wípé ó kàn sẹ́ni address mi don't give it to anybody come there ó bá dárúkọ ẹ̀gbọ́n ọkọ mi yẹn inú mi dùn mo bá gbéra girigirigirigirigirigiri mo lọ àǹtí ṣeun nígbà tí mo débẹ̀ fúláàtì nílé yẹn ọkọ wọn wà ń bẹ àwọn ọmọ wà ń bẹ kódà wọn ti bí ọmọ tó mọ 3 tí ẹ̀gbọ́n ọkọ mi yìí tẹnu bọ ọ̀rọ̀ àwọn ẹbí kan wà ẹbí ìwèrè ni wọn láti lẹ̀
ẹ wo